Ẹ̀lẹ́ o gbogbo ilé ṣàlàáfíà lẹ́wà èmi àbúrò yín ọ̀rẹ́ yín ẹ̀gbọ́n yín Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. Ilé ńkọ́, ọmọ àti ìyàwó ṣe iṣẹ́ ń lọ. Títílọpẹ́ wá fẹ́ bá wa sọ ọ̀rọ̀ pàtàkì lénìí. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ gbogbo wa ló bá wí o, ó dẹ̀ bí mi náà ó bá mi wí. A rí wípé tá bá rí ọkọ àti ìyàwó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó, a máa bí ìyàwó ó tí ì lóyún ni, kí ló ń dúró dè, kí ló dé, ṣé òun gbára sá ni? Àwọn ìbéèrè wọ̀nyí ó máa ń bá ẹlòmíì ní akọ, ẹlòmíì kẹ̀dẹ̀rẹ̀ lábo ló máa bá wọn. A ò mọ ohun tí ọkọ àtìyàwó tí wọ́n ń là kọjá, àmọ́ ní tiwa òun ni wípé wọ́n ti ṣe ìgbéyàwó, àwọn bẹ̀rẹ̀ sí ní ka oṣù fún wọn, oṣù kínní, ìkejì títí dé oṣù kẹsàn-án. Tó bá di oṣù kẹsàn-án, a máa wo okùn ìyàwó, a máa ṣọ́ ikùn wọn, a máa bi wọ́n pé kí ló dé tí wọ́n tí ì lóyún àbí kí ló dé tí wọ́n tí ì bímọ. Irú àwọn ìbéèrè wọ̀nyí, irú àwọn ìbéèrè yìí ó lè mú ìbànújẹ́ bá ènìyàn. Gbogbo wa la mọ̀ wípé ọmọ ni èrè ìgbéyàwó, àmọ́ nígbà tí a bá rí wípé àwọn èèyàn tí ì lóyún kò tiẹ̀ jẹ́ ẹ̀tọ́ fún wa láti máa ṣọ́ ènìyàn bí ó ti lóyún ni àbí ó ti bímọ lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe ìgbéyàwó tán. Tó bá lóyún, tó bá bímọ, wọ́n máa yọ ayọ̀ fún wa. Ẹ má jẹ́ ká máa béèrè àwọn ìbéèrè wọ̀nyí. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé ẹlòmíì á bí obìnrin, a máa sọ wípé o ò tí ì bímọ o nítorí pé o ò tí ì bí ọkùnrin. Ṣé àrí àwọn obìnrin míì tó yẹ wípé ibi tó bá dúró sí, àwọn ọkùnrin míì gan wọn ò lè dúró síbẹ̀? Àbí irú ọmọ wo ni àwa fúnra wa la lè dá? Àtọkùnrin àtobìnrin kò sí èyí tí kò kí ń ṣe ọmọ, nítorí pé Ọlọ́run ló fún wa ní àwọn ọmọ yìí. Ẹlòmíràn kẹ̀dẹ̀rẹ̀ á bímọ, a máa bí wípé ṣé CS ló fi bímọ ni, ìyẹn ṣe abẹ àbó bí fúnra rẹ̀. Bóyá CS ni o, bóyá ó bí fúnra rẹ̀ ni o, eléyìí kò ní ìtumọ̀ rárá. Èyí tó ṣe pàtàkì jùlọ òun ni wípé àtọmọ àti ìyá wọn wà ní àlàáfíà. Àwọn ohun wọ̀nyí kéékèèké ni ó jẹ́ lójú àwa tá máa ń béèrè àwọn ìbéèrè wọ̀nyí, àmọ́ lọ́wọ́ àwọn tí a ti ń béèrè lọ́wọ́ wọn, inú wọn lè máa dùn sí i. Ẹlòmíì á padà lọ sínú ilé, á lọ máa ronú. Ẹ jẹ́ ká máa rò ní ọ̀pọ̀ ìgbà. Ìfẹ́ la fi hàn wọ́n, àmọ́ tí ìfẹ́ gan bá ti pọ̀ lápọ̀jù, a máa ṣe kọjá àyè ara wa. Mo fẹ́ rọ̀ yín nù, ẹ yé máa ṣọ́ ikùn ìyàwó tuntun. Ẹ̀dẹ̀ yìí máa bí àwọn ènìyàn bóyá wọ́n ṣiṣẹ́ abẹ ni àbọ̀ bí ọmọ fúnra wọn. Èyí tó ti jájú ni wípé ká yọ ayọ̀ ọmọ fún wọn, kí ìyá wà láyé, kí bàbá wà láyé, kí ọmọ dẹ̀ wà ní ayọ̀ àtàlàáfíà. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ o, yóò sì máa fún wa ní ọgbọ́n àti òye. Ó dìgbà o, mo nífẹ̀ẹ́ yín. Ẹ má gbàgbé láti share fídíò yìí ní YouTube, ní Facebook àti ní Instagram. A ó ní pàdé ayọ̀.